أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí adúpẹ́ fún. ọba ẹ̀ òun ló wò wá sí láàánú tó sọ wá di mùsùlùmí. àfààní Ọlọ́run bẹ lọ́run. àdánwò tí máa ń báyàn téèyàn ó fi ní ìkánú ẹ̀dá Ọlọ́run ló kù téèyàn ó máa sìn. Bí ká lọ mú igi Ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí wa o, tàbí ká mú irin tó jẹ́ pé ládùúgbò bòmí tí a bá jí Ọlọ́run wọn lọ, àwọn tí a múrin lọ́lọ́run, so wọ́n wà dáwó, wọ́n láwọn fẹ́ lọ ra rímù táyà láti lè bá lọ fi rìpléṣì Ọlọ́run wọn padà. sọ pé tí wọ́n ń béèrè pé ta lọ̀jọ̀gbọ́n, ẹni tí ó dá ọba tó dá mà, òun lọ̀jọ̀gbọ́n. ẹni tó mọ Ọlọ́run lẹ́yọ kan ṣoṣo, òun lọ̀jọ̀gbọ́n. tọ́lọ́run ò dàrú mọ́ lọ́wọ́, àfààní Ọlọ́run bẹ lọ́run. èyí tí àdánwò tí yóò bá wa tá a fi mú orogún kọ́mọ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. wọlá àjọkà ọ̀sọ̀ Ọlọ́run, wọlá gbólóhùn la ilaha illallah. atọrọ àlékún kí àti gẹ̀fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. àkí gbogbo àwa tí à ń wò wá káàkiri ibi tí a ti ń wò wá láti gbogbo àgbáyé, ìpé a kú àsìkò ọdún gẹ́gẹ́ bí Yorùbá ti máa ń kíyàn. kọ́nà balẹ̀kẹ́ ọlá kọ́ máa fọdún ilé ìṣe àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ̀wọ́ láàdọ́kọ̀ oṣù rẹ̀. gbogbo àwọn alálàájì tí a jọ wà ní orílẹ̀-èdè Saudi, àwọn tó ti ń délé, ọlọ́balẹ̀kọ́lá kó má bá ní wà pẹ̀lú wọn. àwọn tá a ṣẹ́kù lọ́n kó lọ́n kó já délé láyọ̀ kó wọ́n láàdọ́kọ̀ oṣù rẹ̀ kó wọ́n lágbólóhùn la ilaha illallah. látara àdíkà sí kejì, ó jẹ́ kí àwọ̀ dákẹ́ díẹ̀, torí ibi téèyàn bá wá sí lè máa ń kọjú mọ́. so a ti parí iṣẹ́ báyìí. àwọn ọ̀rọ̀ kan oríṣiríṣi àkàrà ńlá yèwò kọ̀ọ̀kan díẹ̀ bí kí mi ọmọ yé wa gan, ṣùgbọ́n tó yé wa la fẹ́ sọ ẹ̀. òun náà ni ọ̀rọ̀ ọba wa ní ìlú Ìwó, ọba wa Abdulrasheed tìlú, ọlọ́ba àlekọ́lá kó jẹ́ kárí wọn pẹ́. àwọn ẹ̀kọ́ wo, kí ni ẹ̀kọ́ tó wà lára wọn gan? àkọ́nà kí n tó sọ àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kí àwọn ọmọ ènìyàn ká kọ́, pàtàkì jùlọ wa tá a jẹ́ mùsùlùmí àtẹ̀yin tẹ́ ẹ ṣe mùsùlùmí, tó jẹ́ pé Ọlọ́run fi ọba yìí pààrọ̀ kò fàyè ni. Ọlọ́run fi wọ́n pààrọ̀ kò fàyè ni. ẹni tí ọba mọ̀ bẹ́ẹ̀ ọkàn ń ṣe rẹ̀ ni. mo kọ́kọ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọmọ wọ́nranwọ̀nran kan báyìí tí ó yẹ kó wà lẹ́wọ̀n, tí kò wá sí lẹ́wọ̀n látara àwọn ní peacemaker sọnù àtàwọn tí ń dìde mùsùlùmí ẹ̀mẹ́jà sí bẹ́ẹ̀ sẹ́rí bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan báyìí nílò tọ́ọ̀bà. látìgbà tọ́mọ yìí ti tẹ̀wọ̀n dé lẹ́wọ̀n díẹ̀ tọ́ra ṣe, ṣùgbọ́n tó yẹ kó lo original one táwọn èèyàn ń wò pójú àánú ni. so ó ń ṣẹ̀ṣẹ̀ mélòó lẹ́ti wá rí wà sínú Islam o, àbísọ wá yí padà. ẹni tó jó odidi alukurani náà so tọ́jà yí pé ẹ̀dá Ọlọ́run kan ò lè gbà pó ní làákàyè ẹni yẹn gan nǹkan ti ṣe. wallahi lazim kì í ṣe ti ọ̀rọ̀ tẹ̀sìn, ọ̀rọ̀ ọ̀dà lẹ́nu rẹ̀ bí ti máa ń sọ̀rọ̀ gèèyàn ọmọ yìí pé bíi premature òní
so ọ̀rọ̀ rẹ̀ ò ní insijam kò ọ̀rọ̀ yẹn ò ní báramu so èyàn sì mọ̀ pé nǹkan ń ṣe àti inú òjò àti inú ẹ̀rùn tí ẹ̀ bá wọn agbádá kí láì làwọ̀ tẹ́lẹ̀ gidi tí ètò ṣe kébọ́ yẹ̀yàn dágbádá ọ̀dà fólì so kí a máa lọ inú igbó so inú igbó lóyún gbé so irú bí ṣe ń jáde tí ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Islam ìjọ fílẹ̀ ẹ̀yin àáfàá oní peacemaker táyà Kùránì lérí parẹ́ nínú suratul Fatih nígbà Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àwọn mùsùlùmí ó ní Muhammadun Rasulullah walladina amanu ma'ahu ashidda'u 'alal kuffar ruhamahum bainahum àbáyà náà tún ní apárẹ́ ni so àwọn kèfèrí wo láàlè mọ́ Ọlọ́run lánàá bí àtàwọn tó gbàgbọ́ àwọn mùsùlùmí gidi tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ tí wọ́n gbà nàbí gbọ́ ruhamahum bainahum wọ́n máa ń kẹ́ra wọn ní aláàánú ní ẹ jẹ́ ṣùgbọ́n ashidda'u 'alal kuffar wọ́n máa ń lè mọ́ kèfèrí tó bá yẹ kí wọ́n lè mọ́ ẹ̀yin nínú gbogbo àwọn àyàbá ẹ má kà mọ́ kájà kó nu Kùránì ká mú Kùránì tí yín wá Kùránì onígbẹdẹmukẹ́ Kùránì oníwákà Kùránì kankan kàgádá kọ́rùn ká máa sun rárá òsì káàkiri Kùránì kẹ́ẹ̀kẹ́ sẹ́ńtátẹ́mẹ́ǹtì kẹ́ẹ̀kẹ́ máa ṣe wọ́n ràn wọ́n ní òsì kí lẹ́fẹ́ àbí ẹ gbádùn ǹjẹ́ wá jáde sọ̀rọ̀ láti jọ́ tí ń bú Islam padà ẹ̀ ń sọ ní gbogbo ìgbà tọ́rọ̀ ń ṣẹlẹ̀ gbogbo yẹn máa bọ́ta ẹ àwa mùsùlùmí látọ́ wọn àwa mùsùlùmí la ṣe gbá ẹ sọ mùsùlùmí kan tó wíwùkú yìí ń pa wọn ẹ sọ mùsùlùmí kan tí ń bá wọn jẹ ẹ ní rẹ sàǹpùmù wa ṣùgbọ́n torí pé ẹ fẹ́ jẹ́ ká yọ ọmọ yẹn kẹsà máa gboríyìn kó ọmọ sọ pẹ́yìn náà ni ó kẹ́ máa kágbádá kí torí òde òsì ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ níbi mọ́tò ẹ ti ní kọ́ ọmọ kọlọ́mọ rìkọ́dù lọ kẹ́kọ̀ọ́ rìkọ́dù bọ́kọ̀ yín ṣe ń bọ̀ ẹ dákun sẹ́sìn nu òun ranù ẹ máa ṣe àgbé fídíò síbẹ̀ ti sẹ́ndì ọmọ kọ́kọ́ sọ̀kalẹ̀ sáwọn atọ́pọ̀ lóde ní fídíò yìí orí pílátọ́ọ̀mù yìí náà lé kẹsà dé bẹ́ẹ̀ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ fẹ́ tọ́ ẹ fẹ́ lè fi Facebook gbé ibi ọ̀tá fún yín dé so òde ní ráàyè òde wàlímà òde mòlúdì òde gbá òde àwo máa kagbára kọ́rùn káàkiri bí alùbọ́sẹ̀ eléwé intẹ́ ìfẹ́ náà nù ó pinnu dhalika mablaghum minal ilmi ni so gbogbo tẹ́ ń wá náà ni pé káyọ̀ lè mọ̀ yín ǹjẹ́ wàá bọ́ ta sọ̀rọ̀ kankan lórí ẹ̀ ẹ̀yin náà lẹ́ ń pariwo kẹ́lẹ́ bá a mọ̀ àwọn Christian pé sí ọ̀tá wa àwa là ń ṣe gbá èyí tó ṣẹlẹ̀ nílùú sẹ́yìn ní ìsìn kí lẹ ṣe sí o ṣé mùsùlùmí náà tó náà ẹjẹ ń jẹ Christmas kún lè bá nífẹ̀ẹ́ yín wọ́n fọ yín lóúnjẹ lórí níjọ́ léyá tí bẹ́ẹ̀ jẹ́ jẹ Christmas àwọn akógibò wa mùsùlùmí wo lọ dánrú ẹ̀ wò rè ṣe bí fatiwa pé kì í ṣoúnjẹ wa làwa ń ṣe ẹ̀yin lẹ́yìn àyà Kùránì kadà tọ́lọ́ sọ pé wà láńtẹ́rọ̀dọ̀ ankali yahud wala nasara ọlọ́ni láyé kò lè ṣẹlẹ̀ yahudi àti nasara ò lè nífẹ̀ẹ́ sí yín ò lè yọ́nú sí yín àfi tí wọ́n bá rí pé tí yín ti tàbí tẹ̀yìn àfa celebrity yẹn tí Christian máa ti ń gbà tí kò mọ gbà tí wàá sí àfa làgbájá báyìí ó ti mọ̀ gbàpá yí ẹ̀ ti rán ǹjẹ́ rí nǹkan kan sí ọ̀rọ̀ yín ń bọ̀ ọmọ tí máa ń lọ́nu gbóhùn irúnmọlẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ olúwo àwọn bí sí ń gbaná mọ̀kànwó báyìí ọbẹ̀ ìsírílẹ̀ ọba sí kékeré kan ṣé ìlú Saudi ẹ̀ sì yóò sàmà búbẹ̀ náà ni alhamdulillah ọlọ́run ṣoore fáwọn mùsùlùmí ní gbogbo àgbáyé lónìí tọrọ ẹnu bọ̀ ọ̀kùkọ́ ìsìláàmù nìkan lẹ̀sìn gbogbo ẹni tí ọba sí ọ wáyé wá sí ìranù yóò sì lọ jẹ àlàlíkẹ àmọ́ ẹ̀yin àfáà celebrity ẹ máa sọ fún wa káyé yín ó tó tajú bá ń lọ ó yẹ kẹ́ ẹ jẹ́ ó yàn pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu ẹ ń bá mẹ́sìn mí ìdíwájú ọlọ́run ẹ sọ wá dáa fún yín jù àlọ́ náà ẹ dákun mọ́tò ẹ bá máa lo mọ́tò 40 billion wàhálà àti yín nù àwa náà fẹsẹ̀ rìn ẹ bá gbélé 120 billion kíní kan wàhálà ayé náà àwa náà sùn ta àjọ ń jẹun ní kódà bá a mú gàrí ọtẹ alọ́rùn kí a ní síbi tẹ́fẹ́ ní náà nù sẹ́ẹ̀dì làlìkà mọ̀ ní ẹni tó ti ta fún ìtẹ́ àmọ́ arúkùn kí bí gbá pitó
àfi kẹ́ a máa fi kí káàbọ̀ máa bọ̀ kẹ́ máa fi kẹ́ sáà máa fi bí ọrí eégún ó ṣe fún yín ẹ sì dá gbogbo ẹrù ẹ̀yin lẹ́mọ̀ báwọn olórin parí ìjà ṣé báwọn bàbá ọgbà wọn ṣé Adam gbogbo àwọn bàbá àbáyé ṣe bí wọn wà láyé àwọn Haruna Sọlá sáwọn Haruna Sọlá ọjà sáwọn ní wọn bá wọn parí rẹ̀ àwọn Yusuf Ọlátúnjí ọ̀bára wọn jàǹgbà náà kí lọ́kàn ṣé Adam àti gbogbo àwọn eléyìn gbogbo àwọn bàbá kìí ṣe bí wọn wà láyé ńgbà náà táyé ń ti ta kọjá áàfù àbáwọn ọmọ tí ń ṣẹlẹ̀ àbí wọn ọ̀gbọ́ rédíò sáà ní wọn bá wọn parí ìjà sẹ́ẹ̀rí pọ́ máa lè ní ọ̀rọ̀ yín kọ́ mo fẹ́ sọ ọba Olúwo àwọn ẹ̀kọ́ wù lọ́wọ́ lára ọba Olúwo yìí ṣe kí bọ́yá nínú díẹ̀ tí mo ra mọ̀ wọ́n yìí ṣe kí bọ́yá ẹni tíjọsìn rẹ̀ pọ̀ kódà ó lè ṣe kí bọ́yá àrùn wọn ó lè má pè lápẹẹrẹ ṣùgbọ́n Ọlọ́run fi wọ́n pààrọ̀ kò fàyè tó jẹ́ pé ìpìlẹ̀ ń tá a fi gbọ́dọ̀ bá yàn ṣe tá a fi gbọ́dọ̀ mú yàn lọ́tà fẹ́ntẹ́sì bá yé Ọlọ́run gbé sára Olúwo òun náà ni pé Ọlọ́run fi wá pààrọ̀ kò ní o ibi ọ̀gá lọ́lọ́run ti wá lọ mú ṣé àwọn ibi tó ga àwọn òdodo kan bẹ tó wá ké tí bá ń jáde àákàmọ́ fagídí sọ ni àwọn àyè àṣẹ kan bẹ tó òdodo bá jáde ń bẹ òdodo yẹn á máa lágbára tó bá jẹ pé àyè àṣẹ lòdodo yẹn ti jáde àwọn ní ìṣe àìsàn authority kankan náà ló jẹ́ pé gbogbo ẹ̀yin ń bàjẹ́ agbára tẹ́ ẹ máa ń wá jù lọ́nu kẹ́ ẹ ní agbára ipò ìjọba kẹ́ ẹ lágbára kìnnìkan kó lè bá jẹ́ pé ẹ lè ráyè spread ìbàjẹ́ yín la fi ń sọ fẹ́ni tó gbòdòdó náà lọ ìwọ náà wà gbára àjọba kan kó lè bá ráyè spread òdodo rẹ tí òdodo bá ń jáde lọ́dọ̀ máàmù lù ọlá orin ilẹ̀ ju 1 million seminar táwọn àfọ́ ọmọ sí nínú ìlú lọ ìtínú wá fi ń dùn fún Ògbómọ̀ṣọ́ náà tí a pè ń bí ogbó àwọn àfáà celebrity yẹn nù mo jẹ́ láìkì máa mọ̀ Ògbómọ̀ṣọ́ ya járáǹkì àwọn kan nù wọn fẹ́ lọ sẹ́tù ìjà èyí tínú yóò dùn sí ẹni tí ń sọ ọ̀tẹ̀ yín lọ́rùn ẹ wá wò kódòdó ọmọ jáde nírú àwọn àyíun tí a kọ́ lágbára kódòdó ọgbà ọ̀dọ̀ ọba wá kódà kọjá pọ́ bá yẹn ṣe ẹni tí ó ń ṣe ìbádà lọ títí jùjùjù Ọlọ́run wá fẹ́ sẹ́ndì mẹ́sẹ́jì sáyé ọwọ́ agbègbọ̀dọ̀ Olúwo ẹgbọ́ Olúwo kọ́ ni àkọ́kọ́ ọba mùsùlùmí tí wọn ò forí balẹ̀ fóòsà Olúwo ní nǹkan kọ́ ni ọba mùsùlùmí tí wọn ò forí balẹ̀ fóòsà ṣùgbọ́n Ọlọ́run gbé Olúwo gbọ́nà social media ọ̀nà ìgbàlódé ní tó jẹ́ pé tó bá yè sin mu gbogbo ayé wa ń mú Olúwo pẹ̀lú tí wọ́n gbé lọ́wọ́ àkọ́kọ́ wọ́n kọ́ wú gbogbo òṣàpò láàfin ẹ̀yin tẹ́ wá ń lọ́nú gbó àtẹ̀yin tẹ́ máa ṣe kíní ká àwòrò ṣàṣà àwòrò mọ̀jà tẹ́ ń pera yín ní kíní káàkiri tágbára bá ń bẹ ni kò yẹ kó Olúwo kíje Olúwo ti wá kíje wọ́n kíjọ wọ́n ó sì pẹ̀ lórí oyè bí idnillah ilwari lkohar wọ́n pẹ̀ lórí oyè torí pé ìmọ̀lẹ̀ Ọlọ́run lọ́lọ́run sí wọn agbọ́mi yẹlẹ̀ mi lè máa ní ẹ́ sí wọ́n á lẹ́sẹ̀ ọ̀nà lọ sí jùjùjù rárá torí ẹ bá pé ẹ̀kọ́ tó gbọ́dọ̀ kọ́ lára ni pé Ọlọ́run fẹ́fẹ́ ní ìparoko fáwọn lọ́balọ́ba torí pé táàfin bá ti da ìlú ọ̀dà táàfin bá ti da ìlú ọ̀dà Olúwo wo sa nǹkan kan ṣẹlẹ̀ wọ́n tó ní kódà àwọn dìde àwọn fọ́ etí ẹ̀ èyí tó tóbi jù nú wọn fọ́ etí ẹ̀ ọwọ́ ọ̀rọ̀ nǹkan kan ò sí nǹkan kan ò sì ní Olúwo wọ́n láwọn ọba àṣàjà ẹ má sọ ẹbọ ṣíṣe di àṣà Yorùbá yàtọ̀ mẹ́mẹ́ Olúwo láìkí àṣà wọ́n bọ̀ sínú òfì wọ́n bọ̀ sínú gbogbo ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin àṣà àtẹ̀sìn ibi tẹ́ ẹ fi báyé àwọn èèyàn jẹ́ nù Olúwo wá yanjú ẹ̀ ẹni tó wà ní pòṣíṣàn kọ́ yanjú ẹ̀ ní yanjú ẹ̀ tá a pa àfààní ń sọ ní ẹni tí ń ṣe kéde kan ò ṣe ọba ni. nínú àwọn ẹ̀kọ́ tá a wà rí kọ́ àkọ́kọ́ nù o ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ẹ̀kọ́ tó wà lára Olúwo
a rí pé ẹni tó bá ní Ọlọ́run kódà kíjọsìn rẹ̀ ò kéré torí wọ́n tó fẹ́ ní agbára tó fẹ́ kọ́ wa yóò tẹ̀ ọ́ wàláhì tó bá ti sògùn wa yóò lè tẹ̀ ọ́ tó bá nígbàgbọ́ nóògùn gan lọ́wọ́ ayé fi tẹ̀ ọ́ olúwe ìsẹ̀ntì ń jókòó kan ṣàdúrà kì í sẹ́ntì jọ níwọ̀n bá gbìyànjú sí ń rí lórí social media kódà mo lè sàwọn ọba mi nílẹ̀ Yorùbá tí wọ́n gbẹ́sìn ìjolúwo lọ tí wọ́n mọ kí ojúlúwo lọ tí a tún mọ kí ojú à lọ tí a sì tún sin náà jù à lọ ṣùgbọ́n lọ́n kàn ní pé no Olúwo ìwọ ló champion kìíní ìwọ ló jẹ́ PRO ìwọ ló máa polongo ọ wà dé egun ẹja sí everybody lọ́rùn ẹ̀rù òfin ní tó máa bà àwọn ọba míì tí wọ́n bá tún fẹ́ ṣe bẹ́ẹ̀ inú kẹtẹ́ yóò rí ní pé ẹ ń bá lọ́nà wàlẹ́ agbára ọ̀tẹ́ ìka ẹ wo nǹkan ẹ wá ròyìn pé gbogbo àwọn olóòṣà ilẹ̀ Yorùbá ẹ ti sá nǹkan ẹlẹ́lẹ́ni kọ́mọ̀ nkankan tẹ́tí yẹn bá ti lè láyà ìpìlẹ̀ ogun gan ni pé kéèyàn ò lójo Ọlọ́run ní ash-shaytan yukhawwifu awliya'a èṣù ni máa ń dẹ́rù bá àwọn ẹni tí ẹ̀ àti ìdè wọn ní mọ̀rọ̀jò Saudi náà láti wá so èṣù ni máa ń dẹ́rù bá àwọn ẹni tí ẹ̀ pé kìdíkà tí yẹn bá ti kódà kọ jẹun tó ti làwọn Kùránì 1 million tán lálẹ́ ìbáyìí àbí láàárọ̀ ìbáyìí tẹ́nìkan bá mú ogun lọ tí ń fi báyìí tó bá ti lè bẹ̀rù ẹ̀rù ti pọ̀ ṣùgbọ́n ò tí ìdásíkárò àárọ̀ gan ọkẹ̀ láyẹ̀ ní kankan mọ́gbìlò ní kíni ọ̀fẹ́ ta káìtì ní tó fi ń fi tí n bá kó gbàjúbọ̀ ayé ogun ti bàjẹ́ tí bẹ́ẹ̀ mọ́ láwọn kan lálẹ́ ẹ̀lẹ̀ nígbà lúwojú alálẹ̀ ẹ̀lẹ̀ nù sáyé wọn dàrú ni téèyàn bá ti lọ́lọ́ ayé rẹ̀ ó tó wá máa dà lẹ́yìn sẹ́rí pé agbára ọ̀tọ̀ nìkan Ọlọ́run fi hàn wá lárúlúwò ẹ̀kọ́ kejì ní o ọkàn rẹ̀ ó wá balẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ́run sọ ni Ọlọ́run ní alladina amanu gbogbo àwọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run gbọ́ walam yalbisu imanahum bizulm tí wọ́n ò wá dá ẹbọ pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn tí wọn ò ní ẹbọ nínú ìgbàgbọ́ wọn ẹbọ kékeré báyìí kò so mọ́ gbàgbọ́ wọn Ọlọ́run ní ulaika lahumul amnu irú àwọn ẹni bẹ́ẹ̀ ni fọkànbalẹ̀ ń bẹ fún umul aminuna nìyẹn ulaika lahumul amnu wa hum muhtadun àwọn lẹni tí ó mọ̀nà àwọn lẹni tó mọ̀nà wàláhì tí yẹn bá ń wolúwo apàdé mọ́kàí kó dé mi àtẹnìkẹ́ lọ kí ẹ personally bí a ṣe rìn ní tẹ́ǹtì ní mìíràn báyìí èyàn rí ké gbogbo èyí tẹ́ kẹfẹ́ para yìí bàbá eléyìí ẹ̀yí lọ́wọ́ àwọn fídíò tí wọ́n ṣe fúlájọba ẹ̀kọ́ ìwọ̀n tí ẹ rí yẹn kan rò ọkàn balẹ̀ bàjẹ́ ni ó amúnú yẹn pọ̀ gan wàláhì gbogbo àwọn ọba yìí yòókù tí yẹn máa ń rí tí wọ́n ṣe nǹkan yóò ti rí bẹ̀rù lójú wọn pé kódà ojú wọn èsè rí ojú Olúwo wa ń dán àwọn bàbá wọn kù sínú jàláyà tí wọ́n máa dábàá yìí wọ́n àmọ́ rìn káàkiri náà ẹ̀pẹ̀lẹ́ o Ọlọ́run lọ́ba o kíní oríṣiríṣi everybody wọ́n á free tí ẹ sọba tó ti jatare tí gbogbo àwọn ti ń gbóná téyìn ti fẹ́ ká tán ni wọ́n ń bọ̀ ẹ̀wò kó ṣe túùpù ní bọ̀ ní àbí èèyàn ọba tó flẹ́jọ gidi àtúnjọ dúró orí ìdúlé àtúnjọ dúró everybody wá free àpọ̀nlé tẹ́ wá ń béèrè kò sẹ́ni tó wá lápọ̀nlé tó Olúwo sẹ́mọ̀ pọ̀ lọ́run fi ń pàrokò ni Olúwo sọ̀rọ̀ kanjọ́ kan èmi àtẹnìkan inú àwọn èèyàn ńláńlá kájọ wà lọ́dọ̀ wọn pẹ̀lú àwọn bàbá wa kan wọ́n wá ń sọ wípé n tí máa ń jẹ́ ká pé ẹ̀kan máa ń wọ ẹlòmíì lọ́ba ni o ọ̀rọ̀ ẹ̀kọ́ ń bẹ lọ́dọ̀ bàbá Olúwo ikú ẹ̀kan máa ń wọ ẹlòmíì lọ́ba ni o kí kìí sọba o wọ́n ní ẹlòmíì bẹ tó jẹ́ pé ọba ní níta ọmọ ọ̀dọ̀ rẹ̀ lásán òun ni ọmọ kọ̀ǹtró rẹ̀ wọ́n ní kí ló dé torí pé ọ̀gọ̀rọ̀ àwọn ọba ẹ̀wọ̀n tó débẹ̀ wọ́n ti láṣìírí kan lọ́dọ̀ aráàlú bóyá ó ti pààyàn sọ̀rọ̀ bóyá ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ni tí wá wà ń bẹ̀ tó jẹ́ pé òun ló ní kí ìyẹn lọ́wọ́ àbí wọ́n máa ń ṣe nǹkan kan lọ́dọọdún tí wọ́n máa fi renew agara pé
àwọn ẹni ní jókà wọn máa ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní àwọn tó jẹ́ pé wọ́n wá dàkọ ẹnìkan inú àwọn tó súnmọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n nínú ilé ẹ̀sìn ń wòye àwọn ètí ń pẹ́ tàn bá travel wọ́n lẹ́ni yẹn máa ń dún bẹ̀ tó àwọn òtìlẹ̀kùn pé bedroom àwọn wọ́n wọ bẹ̀ pé nígbà táwọn ò lé kankan táwọn gbé bẹ̀ ẹ̀lẹ́ni tí kàn flẹ́ńjọ̀ wọ́n lẹ́ni yẹn misbehave báyìí àwọn kan gbọ́n dànù pé kó kú so pé àwọn ìwà òkà bí pí ẹyin mà ní wọ́n lẹ́nu kí á ní nígbà tí ní kankan kọ̀kọ̀ ń gèrí ń ṣejú ẹ̀ ń ṣe kankan kọ̀kọ̀ yàrá mi ò ní títì ẹ wo fọkànbalẹ̀ ẹ̀yàn balẹ̀ yóò bá yòókù tí à ń pẹ́ láwọn bíi yàrá èèwọ̀ tí à ń pẹ́ láwọn yàrá èèwọ̀ ùlá ìkàlà òmùlẹ̀ amúnù ọlọ́run ní fọkànbalẹ̀ ọ wà fún ọ̀rọ̀ pé ẹ̀sẹ̀ni máa ń kírun gan sí máa ń ṣe kékeré ká èyí náà wò ẹ mọ̀ yìí pé láti ọdún sí wọn wà lówó lọ ni wọn ò lọ ájìrì àkọ́kọ́ ni èyàn ò fi jẹ́ kó yé yín kì í ṣe pé bóyá ẹ̀sìn yẹn jókòó lọ etí lẹ́mìí wọn ṣùgbọ́n bí tọ́lọ́ ń fẹ́ lò wọ́n sí òun ibẹ̀ náà làwọn náà ti ráàánú ọlọ́run ńgbọ́n tó wá fẹ́ ṣàánú wọn tí ó ṣàánú wọn pátápátá Olúwo ní jábọ́ láíláí ọlọ́run wá jẹ́ kó jẹ́ pé sísíjú tí wọ́n ó sì jú pé wọ́n jọba wọn ò wá sí ọwọ́ àwọn àfáà bọ̀ sí ẹwà nú wọn á bọ́ sọ́wọ́ ọ̀dọ̀ àwọn àfáà rí bàbá wa Dr. Asra àwọn bàbá wa Wazir gbogbo àwọn àfáà rí àwọn àfáà wa tí wọ́n wà nílùú Ìwó tó wá jẹ́ pé àwọn tí wọ́n máa ṣẹ́ jálàbí fún ẹ tí wọ́n máa ṣẹ́ fà wọ́n àmọ́ wò kí á níyàtọ̀ ọlọ́run wá ní jẹ́ pé ẹni tó lọ́n bá rori rò yóò jọ bọ́ sọ́dọ̀ àfáà súnà àpẹẹrẹ pọ́lọ́ ń fẹ́ fi àjẹyìn láyé ní kéèyàn lọ bọ́ sọ́wọ́ ń bí díà ó ti ṣẹ̀sìn sínú ájì tí wọ́n wáyìí tó ẹ pọ́ ń bí díà kan tí èsì rú bàbá wa Dr. Sra ló kún wa Inayatullah ọlọ́mọ jìlẹ́sẹ̀ náà dárò tí èsì rú wọn ló kún wa wọ́n sì jẹ́lábì lára ọba tí inú gan ọmọ bí ẹ pé wọ́ lọ kí n mọ wá sí mákàsì wọ́n lè lówó ọjọ́ tó rùn àràfọ́ yọ owó ọjọ́ tí kinní kan wọ̀ owó gbá owó àwo àbáwọ́bá ayé bí ta dé ayé kinní kan ní ẹ fi kinní kan ṣàdúrà wọ́n wá tó bọ́ sọ́dọ̀ àwọn àfáà súnà wọ́n á fìrí wọn rí ká ayé ti ẹ̀dùn báyìí èèyàn wá sin lọ́rùn rẹ̀ wọ́n wá sírí lẹ̀ torí pé téèyàn bá ti wà náà rọ̀ aṣọ ìrọ́mù Islam kì í ṣẹ̀sìn òòṣà lágbàáyé lónìí ẹ sọ bí tí wọ́n ti ṣe nǹkan tí irú population tó wá Saudi wọn wà kì í ṣe Saudi ló design rẹ̀ Saudi kọ́ làwọn èèyàn wá ń bá ẹ̀yin ara náà gbọ́ ẹ̀yin àwòrò ṣàṣà sẹ́ẹ̀dí ta bá ń tà wá fún ilé wọn gbogbo ń tà ń sọ ń bẹ̀ kò sóò kọ́ lé nǹkan kan bẹ̀ ọlọ́run tó nílé là ń pè kì í ṣalálẹ̀ ìlú kankan Saudi gan àwọn gan mọ̀ kò sí nǹkan kan tá à ń pè jọlọ́n lọ kódà gbogbo àwọn ọlọ́pàá tẹ́rí tí ń dùn wọ́n máa sọ fáwọn èèyàn pé ẹ má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run o ọlọ́run ni o torí àwọn àmì tọ́lọ́run fi lélẹ̀ tó wà nínú ìwé tí a ń tẹ̀yìn ń ṣe kò sí inú ìwé yín kọ́ ẹ̀ níwèé ọ̀jọ̀gbọ́n wo ni ó wá sọ pé ọ̀jọ̀gbọ́n lóhun tí ó wà ní tó kúkú nu tọ́kàjẹ́ pẹ́ nìkan kẹ̀lẹ́lẹ́ nìkan lọ́nu gbó ejò kákàdí kínní kan mọ́ lọ́wọ́ ó mú ló sàdílé wọn nu ìwé wo lọ́ba kẹta lọ́rùn ejò ń wá ejò tó yẹ kọ́ pàjẹ́ bí ẹ péjọ ọ̀dà kéèyàn jẹ́ tó ẹ̀dì kẹ́kẹ́ èèbò tó ṣe rin gan ọ̀bọ ni èèbò tí ń rọ ni táwọn fi rin dára ẹ̀yìn ń bọ ni ẹ̀ lè fi rin dára ẹ̀ ń pè lóògùn èèbò ọmọ ogun wọn á fi rin dára rí láyé inú tẹ́bọ̀ wa máa ń fà fún yàn láyé èèyàn máa ń yẹpẹrẹ ni náà ló jẹ́ kó ogun tẹ́ máa ń ṣe nǹkan yẹpẹrẹ ni kí wọ́n fẹ́ rìkọ́dù ọmọ lọ́nú gbó inú gbó ìfẹ́ rìkọ́dù ọmọ lọ́nú omi ọlọ́run tẹ́ ń sìn ní ọ̀pá yín ọlọ́run tí kálukú ń sìn ẹni tí ń bọ kígi owó pa
ẹni tí ń bomi kómi ó gbé lọ tọrọ lọ rẹ̀ nú Ọlọ́run tèmi náà sì ń sìn ní kó pa mí èyí máa ń yẹpẹrẹ ẹni tí bá ń sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ wá wò gbogbo ẹnu ni mo fi sọ ìlú wo wá ń dá sí látàyè Olúwo yìí kò fìgbà kan bàjẹ́ látẹ̀yìn wá o ṣùgbọ́n wà lẹ́yìn tó wá ń dá sí bí ìmọ̀ gbogbo ẹ̀ mọ́ wá fi ìwò rí ní 2003 o kódà ń fẹ́ mọ́ sọ́ta o inú àfihàn àṣepàṣepàṣepà ń bẹ̀ tá a tún lọ jókòó sáà dìbì àgàdì ọba wà lọ́dún náà èmi ọmọ bá kàkà tó jẹ́ o bí èèyàn bá wọnú àfihàn ìwò ní ìsìn ó yàtọ̀ sí tìgbà náà o ó yàtọ̀ o so ngbẹ̀yàn wá gbóòsà kó tí ìlẹ́gbàsókò yìí ń lọ ó fẹ́ kó wọ́n náà tó ń gbóòsà lónìí yóò sàkó nùgbèsí ayé ẹ̀ tó afẹ́ káyé ọ̀dà ìwọ ànàkọ́ ni ìwọ ni nǹkan dá sí de gbogbo àwọn bàbá wa nílé amí ni gbogbo àwọn bàbá olùkọ́ àgbà ni tí wọ́n bá lajú sáyé lónìí tí wọ́n wá rí gbìlù sí rí àwọn àbáwọn àmọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àṣì wàhálà wo ní já sásán gbogbo àwọn bàbá wa nílé arẹ́kì ké àṣì wàhálà wo ní já sásán àwọn tí mọ̀ pé àwọn àtọ́lọ́ àwọn làwọn dílé ṣùgbọ́n wọ́n dá òkè ṣé pé inú ààfin ìwà lè rí báyìí gbígbà àdúrà àwọn bàbá àtàná lówó tòní Ọlọ́run paná Adébọ̀rẹ́ gbésúná nàbí ga ẹni tí ó ga tí Islam ó ga Olúwo ga Islam ń ga ni ni èsìrí ilẹ̀ ọba irọ́ tó bá fẹ́ gẹrun kò ní sírí ilẹ̀ àbí tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tó fẹ́ kọ́yìn sánmọ̀ yọ́ dàdé máa ṣe ni olórí gan ní gbádé dànù kò ní sọ́ba alábàdá lórí orí yóò pé kẹ̀kẹ́ wàlẹ́ àwọn àṣà Yorùbá kan bẹ̀ tó yẹ pé inú gọ́ọ̀mọ̀ bí ẹ̀kẹ́ mọ́ sọ pásá yín ni pẹ̀lú pé ẹ lókà ọbẹ̀ ìsírí ilẹ̀ ta ni ẹ sírí ilẹ̀ fún ọbẹ̀ ìsírí ilẹ̀ ẹ̀ sì pariwo nígbà ìjọba kan kọ́lẹ̀ níwájú pásítọ̀ kan tó ń ta dé èwo ló jáde nínú ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ pariwo kí ló dé kí ló Olúwo sí fún yín nǹkan ṣe yìí ṣùgbọ́n gbà tẹ́ mọ̀ pé ẹni tó kúnlẹ̀ wájú pásítọ̀ náà ìwùlẹ̀ bá yín ṣe eléyìí ó ti bá yín ṣe gbogbo orò tí wọ́n ó ṣe Olúwo fìgbà kan bá yín sọ̀rọ̀ rí kì í ṣe pé ńgbà wọn ṣe fún àdé wọn aláwọn ò ṣe mọ́ ẹ pariwo pé adé o èyí tó ń fi kúnlẹ̀ fẹ́ nìkan ẹnìkan kan yóò jáde ó fi hàn pé kì í ṣe pé àṣà kan lẹ́fẹ́ pẹ́lẹ́ ọwọ́ pé ń tí ọba ti jọ́sìn fowó ṣàyẹ lọ́dáràn lọ́wọ́ yín ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ yìí ìfẹ́ rojọ́ pọ̀ ọba Olúwo ẹ wò gbà tí a tún ti má kàrí àbú bàbá àwọn wọ́n kẹsà ń fi ipa ni ìgbà tá a jọ wà ní mẹ́kàtà ń sọ pé ọ̀rọ̀ yín tí ẹ ti tẹ́ ní wọ́n ní ẹ̀kílà ká wọn so wọ́n nígbà táwọn òde wo tẹ́lẹ̀bọ̀dì ẹni tí ń bá ti ẹ lọ tí ò rí kankan rò bàbá àbáwá ń yọ́ǹgì ẹni tí wọ́n ti ń jọ́sìn fòósà wọ́n ti máa ń gbó toró lórí bú sétánì yọ́ mọ̀ fi straw fa ẹ̀jẹ̀ rẹ̀ mú díẹ̀díẹ̀ ojú wọn ìdán ẹ̀rọ àwọn ọba kan láyé ní bí wọ́n sóògùn wọ́n ní wọ́n wojú wọn mọ́ sọ́ba arínú kọ́ mọ̀ lò mọ́ lè wojú ẹ̀ mọ́ wọ́n á dàbí túùpù ìlú wa ń lọ sókè dáadáa ìwọ ò ní bàjẹ́ ọba tó ti wò ó kì í ṣe ọlá ẹ̀dàkùn sólùwò nìkan ní àwọn àjì ni ní àjì Ọ̀yọ́ state táwà wáyé àwọn ọba lọ́yọ̀ state bàbá wo ní ìlú Ìlérò àjọ wà ní àjì ni inú hòtẹ́ẹ̀lì kan lèmi àti wọn jọ ń gbé kí lórúkọ ọba yìí náà ọlọ́nà Òkè Ògùn yìí náà ooo àwọn náà wà ń bẹ̀ ooo láìláìlá àjọ wá ni
tó jẹ́ pé wọ́n yẹpẹrẹ ara wọn àjọ kí ni jẹ́ pé sífìlà àwọn tiẹ̀ tó yẹpẹrẹ wọ́n ń jọ́ sí ti torútorú kí ló kọ́ láìláìlá mo fẹ́ béèrè ó kọ ìlú ọba kejì yìí àwọn tí ẹ̀ ní àwọn àti tàájúdù ṣíṣe níra ẹ̀ tí wọ́n máa tìlàwà àwọn ọba tí ń tìlàwà tájọ wà sẹ́wọ̀n kí nǹkan ti sẹ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ nǹkan ṣe ń gidi ni o àwọn ọba mùsùlùmí gidi àwọn ilé tó gbẹ́sìn yìí kí ló kọ ìlú yìí o ọ̀nà ẹgbẹ́ Ṣakí ń bẹ̀ nílùú yẹn wà so mo fẹ́ béèrè ó kọ ìlú yẹn ni so àwọn kan náà sọ pé Àtaọ́ja tòṣogbo wà ní kíní wọ́n ṣàṣírí ilẹ̀ ẹ̀ sì pariwo wa kí ló tó jẹ́ pólúwò ní trendy torí pé ẹni tó gbógun ti òòṣà tó tí wọ́n gbógun tó òòṣà tí wọ́n ti wó òòṣà dànù kúrò láàfin táàfin wa ń dá sí ẹni tí mò ń pé ògbè kọ́ so mo fẹ́ rántí orúkọ ọba so kọ́lọ̀ kọ́ ṣàánú wa nígbà Olúwo wọ ìlú Ìwó ẹ wo báwọn aráàlú ṣe tú jáde àwọn aráàlú gan rí pé kò sóòṣà ní Ìwó mọ́ Ìwó sì ń dàgbàsókè sí gbogbo bí òòṣà báwọn èèyàn máa ń lọ ọlẹ̀ ni ẹ bọ̀ kí nǹkan kọ̀yẹ́ káwọn alálẹ̀ ò jẹ́ kí ìlú Ìwó gbòòrò Ìwó ìlú Kùránì bí àwọn bá ti ń sọ Kùránì kalẹ̀ wá lóòṣà kan ẹ wo bí ìlú ṣe ń dá sí láyé ìgbà tí wọ́n ń bọ́ ọ̀sà ń bẹ̀ ọ̀yẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ sáyé wọn dáa tó bá wọn ẹ máa lọ gbẹ́bọ oríta máa tapo sí fèsù ló ń jẹ gidi jẹ epo àtẹkọ níbi ayé lajúdé èso lè jẹ sàwámà lórí ibúlé so Ọlọ́run ṣàánú yín o ẹ̀yin àfọ ní celebrity inú yín ò lè dùn torí pé ẹ̀yin náà ẹjọ́ ń bọ̀ nǹkan lábẹ́nú ni gbogbo ẹja parí ìjà ká ṣe unity nǹkan rọ́tẹ̀ ń bá káàkiri sọ́sọ́ fún yín pàwọ́ àǹkàdà kí ni làkúndínù kún wà líyẹ̀dín níbi táwa ti pàdé ẹ pẹ̀lẹ́ àjọṣepọ̀ gbọ́dọ̀ jọ wà ìní ọlọ́fẹ́lẹ́ àní nǹkan lórí ẹ̀rí nǹkan ká ṣe sí tó ti yé báyìí báyìí a máa sun rárá ó sì káàkiri tẹ̀kàn wárọ́ káàkiri ayé ti lajú ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ìwọ́n mọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀rọ ìbáṣẹ́ yé lọ ẹni yí ẹni ẹ̀yẹ òdodo làwọn fẹ́ àwọn ìlú tọ́lọ́run ti gbà fẹ́ sìn tẹ́rí gbogbo ẹni tí ó wà gbà wà láì wọ́n jẹ́ máa yé ni àwọn àmọ́lé Ọlọ́run tọ́lọ́run fa ayọ̀ tí ń fa ayọ̀ gbogbo ẹni tí ó wà gbà yọ wọn ó lò mọ́ gbà Ọba Olúwo gbogbo ẹni tí ó gbà fún wọn ti lò mọ́ gbà dànù Ọba Olúwo ṣe lò mọ́ gbà mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ lọ àwọn èèyàn mọ́ gbà lọ dandanù àwọn ọmọ bá ti délé báyìí àjọ wà ní ájì ni wọ́n ti délé so Ọlọ́run ṣàánú ìlú wo ní dàrú yóò máa lọ sókè sí gbogbo bí ó kù sí náà Ọlọ́run bá ní tún ṣe yóò bá ní paná adẹ́bọrẹ́ yóò gbé súnà nàbí ga ẹni tí ó ga tí Islam ọ̀gá Ọlọ́run ó jẹ́ ọ̀gá ẹni tí ó ga tí Islam tí ó fi fa Islam wálẹ̀ Ọlọ́run ní jẹ́ ó dókè ẹ̀yin ìjọba ẹ má náwó sí di ẹbọ orí ibu ni máa ń fà fún yàn àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ́run Nàìjíríà ọlọ́mọdé ọ̀bàjẹ́ ń jà rógun káàntì bá ń bẹ̀bẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ ẹlẹ́à pẹ̀lú tí pásítọ̀ ń ṣe abẹ́ni tí wọ́n sọ pé ẹja ní sùúrù kódà àfẹ́mọ́ sọ̀rọ̀ kan lórí afẹ́fẹ́ wẹ́ Ọlọ́run ṣàánú kò jẹ́ nídìí ẹ̀wọ̀n ó ti dé pásítọ̀ yẹn àwọn búrásì tí wọ́n wà ń bẹ̀ ẹ̀ wá ṣẹ̀ ń gbódò ọlọ́pàá ọ̀dà ẹ̀wù bẹ́ẹ̀ sì fọ́yàn ládàá lórí ẹran iléyà lójú ọ̀nà bíi tọ́jà pàápàá lò tó fọ́nà yẹn lẹ̀ báwọn oníṣẹ́líbírítì ọba sì sọ kíní kan àwọn mùsùlùmí ni kíní kan ẹja fàyè gbẹ̀sìn ẹ̀yà jáde òkè sun ara bẹ́ẹ̀ sí máa ń sun Ọlọ́run ṣàánú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.